ẹ̀yin ará ilé ẹ wò ó mo sọ fún yín tó lọ lẹ́ẹ̀kan mo ní àjọgbá tí wọ́n gbé wá àjọgbá ìdá ṣé ló ga tó yìí ẹ wò lẹ́yìn ẹ wò lẹ́wẹ̀ náà kọ́ kí ló dé ṣé lórí ojú ìná ọ̀nà ẹ̀yin ará ilé ẹ̀rí nǹkan wò lẹ́nu àǹtí wọ́n fẹ́ kẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ ń sìn number one kí ni first thing tá a máa kọ́kọ́ ṣe tá a bá fẹ́ ṣe fún makeup. Okay, nǹkan tá a máa kọ́kọ́ ṣe a máa nu ojú client mo ti nu ojú yẹn pẹ̀lú baby white, then mo ti lo primer, face primer. Ó dẹ̀ ní oríṣiríṣi products, ó depend lórí èyí tí individual bá like. So then means mo fẹ́ draw eyebrow because nǹkan tí ọ̀pọ̀lọpọ̀ máa ń ní tó máa ń jẹ́ challenge àwọn èèyàn nìyẹn, so ìyẹn ni màá kọ́kọ́ ṣe ń sìn. Àǹtí ẹ má bínú ẹ wá ní lipstick tẹ gbé dání báyìí àbí tẹ ṣe lipstick àwọn kọ́kọ́ fi kún ojú ni. No, kò ṣe lipstick o, tweezer. I want to put tweezer nínú makeup is just a cover like this, then I want to plug eyebrow out. And that's it. Okay. Only tweezer no pé o. Ó yẹ bá mi bẹ̀rẹ̀ iṣẹ́ báyìí. Okay. Ẹ̀yin ará ilé ẹ máa wò bí wọ́n ṣe ń ṣe lẹ́yọ kọ̀ọ̀kan. Tẹ́ bá fẹ́ bẹ̀rẹ̀ yẹn, because all depend lórí direction tí eyebrow yẹn bá ń grow sí, then máa fi plug it against the eyebrow, yeah. So oru apá bí báyìí sìn ibi tó ń grow sí lélẹ̀, so if I need to plug this out, my trace it by. Ẹ máa kú iṣẹ́ mo gbọ́ pé àwọn kan máa ń lo blade àti scissors. Èyí tí oníkálùkù bá wà comfortable, but oru tweezer yìí ìyẹn máa ń jẹ́ kí eyebrow yẹn last, ó dẹ̀ máa jẹ́ kó look neat and nice. Ẹ kú iṣẹ́ o. Okay. Ẹ ti tweezer báyìí àbí ẹ. So a lè máa lo brow brush wa. Mo gbọ́ pé àwọn kan máa ń lo toothbrush láti fi ṣe. But professionally kò dá because I need brow brush tó dẹ̀ wà fún oníkálùkù. A ní èyí tó dàbí ti mascara yẹn. Then a ní ẹ kú iṣẹ́. Àǹtí ẹ kú jókòó. But èmi prefer kí n lo eléyìí jù, so a kò máa fi brush it out ká lè mọ ibi tí ó kù sí. Okay, now. Okay. Clients mi ni, and tí a bá fẹ́ ṣe eyebrow yẹn, ó ní measurement mo máa lò. Ebi okay, well, I don't know my Yoruba yẹn. Okay. Tí bá fẹ́ check it out, bridge of the nose here. Ibi tí ẹ ti máa bẹ̀rẹ̀ lélẹ̀. Kò sí bó bá ṣe lè gùn tó. Ibi tí igi mú yìí wà, kí ni bridge nose yìí. Yes, we call it bridge of the nose here. Then the brow bone, and ibi tó máa parí sí lélẹ̀. So ibi tí mo ti máa bẹ̀rẹ̀ brow mi ni. Àti ibi ìkímú báyìí láti bẹ̀rẹ̀. Okay. Ẹ kú iṣẹ́ o. Then máa ṣe sókè lọ sí ibi brow bone. Ó máa wà above brow bone ẹni. So then pencil oníkálùkù wà. I need light brown and dark brown to fún different skin type. So ẹ kú iṣẹ́. So lọ́rọ̀ kan sìn èèyàn gbọ́dọ̀ lo black eye pencil láti fi ṣe àbúrò. Wọ́n ní àgbọ̀rọ̀ lo black eye pencil o. Wọ́n lóríṣiríṣi brown ló wà. A ní chocolate, a ní tó deep, a ní coffee. Ẹ kú iṣẹ́. Then èèyàn máa kọ́kọ́ draw single pencil láti ibi ìsàlẹ̀ yìí. Then tòkè yẹn náà ó máa meet pẹ̀lú ti ìsàlẹ̀ yìí. Then ẹ kàn máa dab halfway. Ẹ máa shape ẹ kó lè wà darken a bit so that kò ní wà too thick and like a box, yeah. So I lè look a bit natural. So ẹ dẹ̀ máa lo brow pencil máa fi blend it out. Okay. So simple as ABC.
right now too I'm a highlight pẹ̀lú concealer. A tún máa fi concealer sí. Yes, so that a lè jẹ́ kó look neat and very nice. So and say I'm about to choose concealer, máa lo 2 shades lighter than shade on any like shade tó bá pupa tó pupa irú color tí wọ́n sìn àbí color tèmi tó tún pupa jù mí lọ báyìí lè máa fi highlight because ẹ̀yin color jù mí lọ lè máa fi highlight. Yes ma. Okay, can you be in Miliki cafe because Miliki lo easy fún ọ̀pọ̀lọpọ̀ láti lò. Alright, tó bá máa lo foundation tó máa lo bí 600 507 all the mix ẹ papọ̀. So tí máa lo ní irú concealer mo lè lo bí 500 fún wọn. So and mo lo BH concealer palette, yeah. So then tẹ́ bá dẹ̀ ti fẹ́ highlight máa jẹ́ kí concealer yẹn jáde síta ju ibi tí pencil ti bẹ̀rẹ̀ lọ. So ṣe o ìyára lé ṣe ẹ ń rí bọ́n ṣe ń ṣe ṣe ẹ ń draw ẹ in fact wọ́n lè máa draw ẹ gan sínú ìwé náà ó easy. Yes, wọ́n máa yà sí ìwé because ẹ mọ̀ wọ́n máa sọ pé practice make perfect because brow kì í ṣe nǹkan tí èèyàn kan máa get lọ́wọ́ kan. Yes, so nínú ìwé ní ẹ̀kọ́ lè wọ́n máa mú ìwé jáde then wọ́n máa sketch it out. So so síbi ìsàlẹ̀ ni a máa kọ́kọ́ different that máa blend dáadáa. So but tèmi bá fẹ́ ṣe ti bí òkè yẹn mo máa like máa lo foundation so that lè jẹ́ kó look neat, yeah. So a máa lo foundation shade wọn láti fi ṣe òkè a lè blend papọ̀. Okay, my foundation 320 Maybelline foundation, yeah. So my face touch the beauty. So that's a shade on my look. On my phone, I need result something like this, yeah. So then I'm gonna blend it, and what makes a good makeup artist is you need to. Sorry, I'm doing too much. You're right. At least as a makeup artist, you need to get a good brush, professional brush set, and your primers you need to be on point. At least as a professional makeup artist, I want to man because brush the mafi blend the lens. Me got a look for eyeshadow. Me get a look for powder or something. So as a professional makeup artist, your money has to get sets of brush here. So, but I'm a blend the late jadi dada so that foundation you will need go need on. Hey, ojú yìí máa gúnrégé kẹ ẹ ti ṣe tán nìyẹn. Irú makeup yìí sì tí àwọn máa ṣe kí ló máa ń gbé lọ. No, natural makeup really because yàtọ̀ sí eyebrow àti powder pẹ̀lú foundation kò sí nǹkan mi bẹ́ẹ̀ àti lip gloss yẹn. So èèyàn tó bá fẹ́ lọ sí office or èèyàn tí ò bá like loud makeup only one just something. Tọ ẹ̀yin ará ilé ẹ ṣáà ti rí pé tó jẹ mí lógún jù òun gbọgbọ ni mo ti ní kọkọ yín lé náà lẹ ti kọ yín ẹ máa mú báyìí ẹ máa draw ẹ fúnra yín o kẹ́ lè máa only practice makes me perfect, you know. Nọ́mbà wo náà lè pè yín sí tó bá fẹ́ kí yín pé ẹ kú iṣẹ́ o. 08030659679. Ẹ pè lẹ́ẹ̀kan sí. 0803065
080359679. Okay. Any Instagram or Twitter handle? Bẹ́ẹ̀ni, Instagram mi ni @steadymakeovers. Okay. At Steady Makeovers. Ẹ ṣeun, bàbá tún pé iṣẹ́ tún wá. Ẹ ṣeun, aunty, you are looking beautiful. Oh, ẹ̀yin ará ilé, àwọn ti fẹ́ máa lọ́lé tí wọ́n nìyẹn. Iná àti Tóyìn lájọ máa padà sórí ètò tá máa sign out pé ó dìgbà àwọn afálàbọ̀. Ẹ ṣeun, ẹ délé láyọ̀ o. Ẹ ṣé ma.